Àmín. Òun ní ọ̀rẹ́ kan tó jẹ́ ọ̀rẹ́ ṣé kó wá fẹ́ ṣe ìpínlẹ̀ ṣọ́ọ̀ṣì ní Christian tó ṣe òun lè tẹ̀lé lọ síbẹ̀ pẹ̀lú tó ń gbé bá tó lè dáwó bẹ̀. Náà pé àwọn tó máa ń sọ pé àdìsí tí ò bá tako Kùránì nìkan ni àwọn gbà kí ni ìmọ̀. àkọ́kọ́ ni wípé ẹ̀sìn Islam ẹ̀sìn tó pèpè sí àlàáfíà ni ó pèpè sí ìbágbépọ̀ àlàáfíà. Tá bá dẹ̀ ń sọ̀rọ̀ nípa àlàáfíà, àlàáfíà ò mọ láàrin àwa mùsùlùmí nìkan, ká gbé pẹ̀lú àlàáfíà pẹ̀lú àwọn tí wọn kìí ṣe ẹlẹ́sìn wa, ká gbé pẹ̀lú àlàáfíà pẹ̀lú aládùúgbò wa, ká gbé ní ti àlàáfíà ní orílẹ̀-èdè wa àti ní gbogbo àwùjọ tá a bá wà. Oníbèèrè wa béèrè pé aládùúgbò òun, ọ̀rẹ́ òun tí ṣe mùsùlùmí ó bímọ, kí ni ojúṣe òun láti ṣe pẹ̀lú ẹ̀, níbo ni òun lè ṣe dé, níbo lòun ò lè ṣe dé. Ojúṣe wa gẹ́gẹ́ bí mùsùlùmí tí aládùúgbò wa tó bá bímọ, ó kọ́lé, ó ra ọkọ̀, ó ń sinmi lọ lé ọkọ, kódà kó má jẹ́ lẹ́sìn wa, a gbúdọ̀ fi ìdùnnú hàn ká sì bá dunnú lórí nǹkan ayọ̀ tayé tọ́lọ̀ ń ṣe fún. Kódà bí èèyàn bá lágbára gan, ó fẹ́ sinmi lé ọlọ́ọ̀kọ̀, èèyàn lè ra odi màálù kéèyàn ó gbé fún, nítorí pé aládùúgbò lèèyàn, ìbáṣepọ̀ dáadáa sì wà láàrin, ó lè jẹ́ ọ̀rẹ́ rẹ̀, ó lè jẹ́ pé ṣẹ́ payín pọ̀, ó lè jẹ́ pàdúgbò payín pọ̀. A gbọ́dọ̀ fi ẹwà Islam ká fi hàn. Ṣùgbọ́n tó wá di wípé àti táwọn fẹ́ ṣe nínú ilé ìjọsìn wọn, ẹ̀yin náà gbọ́dọ̀ sí fìlà ń bẹ̀ kẹ́ wọlé rárá, pé bóyá tẹ́ bá ti ṣe tán bẹ̀, ibi tẹ́ bá ti fẹ́ jókòó, ẹ jẹ́ kí n mà àwábẹ̀. Àbí tó bá ṣe wípé tẹ́ bá sì ti ṣe tán bẹ̀, ẹ ti parí ẹ̀, in tèmi náà bá fẹ́ fi dá sí ìnáwó dẹ̀ ń ṣe, ma wá bá yín lè máa ṣe bó ṣe mọ́ ní ṣùgbọ́n kọ́ wá lọ máa jó ọmọ fòókè rárá o, kò díbẹ̀ yẹ o, nítorí pé òun náà lè bọ́ ọyàn náà fílà mọ́sáàsì àbí kẹwàá ní ẹjá jọ kí tàrà wí. Èmi ma àwọn gọ́ọ̀fùnà kan ní state tí wọ́n bá wá sí mọ́sáàsì wọ́n jókòó, wọn ò ní kírun, tán bá sì jókòó tán pìrìtẹ́ bá ń kírun, wọn ò ní forí kalẹ̀. Àwọn kan rí aṣọ́ta àwọn ti sin o, àwọn ti sin ìlú àwọn náà kírun, ṣùgbọ́n àwọn kan ń bẹ wọn ò ní kírun. Àwọn ọba kan ń bẹ wọ́n ní ọba ògbúdọ̀ tó fi orí kalẹ̀ fún ẹnikẹ́ni má, wọn ò ní forí kalẹ̀. So nínú Islam, ibi tí Islam fún wa nígbà láàyè mọ́ ká ṣe, ibi tí Islam fún wa nígbà láàyè mọ́ ká mọ́ fi ṣèjà, ká ṣàlàyé fún pé ẹ̀sìn mi ni ò gbà mí láàyè nǹkan yóò, ká lẹ́sìn gbà mí láàyè ni a ṣe o sì rí èyí tí mo ṣe tẹ́sìn gbà mí láàyè sórí bí mo ṣe ṣe, so yóò fi understand wípé ẹ̀sìn rẹ̀ in tó ní o ṣe lélẹ̀, èyí tó ní ọmọ ṣe ó jìnà. Ṣùgbọ́n tí Islam bá fún wa nígbà láàyè, ẹ jẹ́ ká ṣe dáadáa sáwọn aládùúgbò wa lọ́nà tí ọ̀pá ẹ̀sìn wa lára.